Hi dear. Hi. How was work today? Fine. I called your line severally, but you didn't pick. It was on silent. Okay. I sent you a text earlier today. Mori. Ori. And you didn't reply or at least acknowledge it. I felt there's no need to. What? Nothing. Mr. Ibiayo Holmes, can you at least check on your sick child before going to work? Mrs. Iteoluwaki, she Holmes. As you can see, I'm late for work. Ibiayo. Ite. Yes, ma. Yes, ma. Ọdún tí mo gbé wá fún yín kò sí kò fún un láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kó dẹ̀ tó fi wẹ̀ nínú ẹ̀ lágbára Ọlọ́run àbàlára mọ́. Àmín, àmín. Màá lọ ṣe fún sí ma. Ẹ ṣé ma. Ẹ ṣé kí wọ́n wọlé lọ bá yín bóúnjẹ. Mo ń dáná lọ́wọ́ lẹ́dí yẹn. Mi jẹ́ nǹkan kan. Ẹ fẹ́ jẹun ni.
ó ti mò ń kánjú ni torí mo níbi kan tí mo ń lọ àgbo yìí ló jẹ́ kí n sáré yà bíbá. ó ṣe ṣe wọn ẹ ṣe wọn ẹ kú tọ́jú wa. ìwọ kò tọ́jú mi. ẹ ṣe wọn pẹ̀lú ẹ ṣé o. ẹ̀mí ẹ ṣe wọn mà. Yeah, that's my boy. Oh, honey, you're set. Yeah. Good. Wàá bá mi drop ọmọ into school. Why? Ó mọ̀ pé ìwọ ti ready and èmi ò tí ready so mo fẹ́ kọ́kọ́ bá mi drop ẹ so that kò ní pẹ́ kó tó dé school ni. Kò lè pẹ́ lọ múra kó gbé lọ sí school because èmi gan-an mo ti late. Late báwo? Ṣé bí wàá tún school ẹ ló máa gbà kọjá? Ṣé bí kọ́kọ́ drop ẹ ni? Anyway, if you want me to spell it out for you, I will. Okay? Èmi ò lè gbé ọmọ tó máa fẹ́ ẹsẹ̀ ara ẹ̀rìn wọnú mọ́tò and the next minute kò lè fẹ́ ẹsẹ̀ ara ẹ̀rìn bọ́lẹ̀. Okay? Ibi ayọ̀. Whatever. Okay, my baby, I'll drop you, okay? All right. I should do 6. 1, 2. How about now? Bring it back. That's why. Mom, my auntie said to give you this. Oh. Okay. Wow. Honey? Yes? What from one scholarship? Okay. Okay. Congratulations. Mo hope mo ma lè live long enough láti parí scholarship now. Ibi ayọ̀. Ibi ayọ̀. That's cruel. Really good. Let's go to your room. Have a nice night rest, my angel. Daddy it's me. No. Daddy loves you, okay? It's just that it's been busy of late. He'll come around, okay? And remember that Mommy loves you. So you go. Go sleep. Bisola. What is wrong? What? Sister mi, ẹni jẹ́ kó sún yín ni. Ọlọ́run àgbàkóso. Nígbà wo? Do we know be 10 soon? Ibi ayọ̀ fi ìgbà kankan. Ṣé ọmọ yẹn ní love rẹ̀? Ṣé àlà máa kọ́ BSS lọ́mọ ni? Ṣé ìbí mi ni? Abẹ́bí Ọlọ́run. In fact, ó ti ṣe dé level tó jẹ́ pé ọmọ yẹn kan ti mọ̀ kókó ríra o. Sister mi, sùúrù tó lọ́jọ́ lọ́rọ̀ yìí. Just take it easy. It will change lágbára Ọlọ́run. It will. Wọ́n máa change lágbára Ọlọ́run. Ẹ jẹ́ lọ wá nǹkan ṣe sílẹ̀ fún yín. Ẹ máa yín. Sorry, I can't. Kí ló ṣẹ̀yin méjèèjì? Ẹ já lọ náà. Mo ti expect pé kẹ́tẹ̀ tí kí n ti pàdé yín títí gọ́sẹ̀. Sister mi náà mi mọ nǹkan tó ń ṣe wọ́n kọ̀. I don't know. Ṣé Ìtẹ́olúwa? Ìtẹ́olúwa, what is your problem? Ṣọ́jọ́ ọ̀rọ̀ ibi ayọ̀ yìí lọ ni? Ṣé bọ́kọ ẹ ni? Wo dìde já lọ, come around, dìde. Just get up, jẹ́ ká lọ. Má rò yẹn, ó mọ bó ṣe máa mọ́kọ ẹ mọ́lẹ̀ náà. Bó fẹ́ kí n wá kọ ẹ ni. Ó yá lọ gbé báàgì ẹ. Ẹ̀yin tẹ̀ mọ́ṣẹ́.
little someone you're hiding. Little. Hello? Yes, please. Oh my God. Oh my God. Oh, well, Jesus, my child. My child. Hello, Oni? Yeah, he just called me from the Dominican school. He just had crisis. Okay, love. Thank you. Yeah. Yeah. Hi. Hello, good afternoon. Where's my son? Your son? Yeah, my son, the boy that was the screwdriver. You're here. Yes. Omamila. What in the world? Oh, good. Mrs. Holmes. Rama. Doctor. Can I see you in my office, please? Oh, my son No is fine. problem. Don't worry. Let's talk in my office. Mrs. Holmes, he needs blood transfusion and we placed on admission. Admission? Yes. For how long, please? Till he gets better, ma. Maybe 2 weeks. He's starting his promotional exam in 2 weeks' time. Mrs. Holmes, 2 weeks is not forever now. He will be fine. Is she? Can I at least see him? Hold on for a while. I will call somebody soon. Back. I expected you at the hospital. Oh, really? Why? Why? Yes. Well, because your son is ill. She put it below hospital. Doctor might treat her now. Me, she doctor. Ibia Holmes, how can you be so heartless? Kí ló dé tó ní ẹyin ojú àánú kankan lágbárí ẹ̀ náà? Ọmọ ẹ̀ sick, ó wà ní hospital, ó jókòó sí báyìí. Ó mu ọtí. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Wànà kí ni ìṣòro ẹ̀ náà? Kí ni problem ẹ̀ gangan? Ṣé wọ́n lọ máa kọ́ bí SS lọ́mọ ni? Fíra ẹ sínú condition tọmọ yẹn wà. Tó bá yẹ kó wọ́n lọ wà ní position tọmọ yẹn wà. Ṣé kí ọkọ máa treat ẹ báyìí? Ṣé wàá ṣàdúrà fún? Dá mi lóhùn. Àbí ṣé òun ló dára ẹ ni? Ọlọ́run tó dá ọmọ yẹn, ó máa bá mi fìyà jẹ. Ó máa bá mi bá ẹ wí. Okay. Ṣé kí n tó mọ ẹni pé kí n. Ibi ayọ̀ náà dà, òun dà kọjá dé síbí, àhẹ́ tẹ̀ wá ń bí. Kí ni problem ẹ gangan náà? Kí ló dé tó ya ọ̀dájú abiyamọ? Ọmọ ẹ wà lọ́sítà, ó síkì, ó lọ síbẹ̀ kó lọ wò. Wọ́n tún sọ wípé ọmọ yìí need blood transfusion. Ó tún lọ náà, kí ló dé? Inú ẹ̀ ò da ò kì í ṣèyàn. Ṣé bébí ṣe tọ́wọ̀ nìyẹn ni? Mọ́mì, ẹ̀ ń pariwo.
ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò ṣọ́ra ariwo rárá. má pariwo máa pariwo tí gbogbo ayé máa bá wa dá sí ni àwọn èèyàn pápá wa mọ̀ wípé inú ẹ̀ ò da ò kì í ṣe èèyàn kí ló dé. mọ́mí ó tiẹ̀ dábẹ́ ṣe wà ní bíbá yìí bá torí ẹnu ọ̀rọ̀ yìí la wà ṣé rí ohun yín tí mò ń gbọ́ tó ń lọ fetefetefete yẹn ló gbé mi jáde nínú yàrá mo dẹ̀ really appreciate torí a ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí láti àná tí ò dẹ̀ níyanjú rárá. Like seriously? So nítorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ilẹ̀ ṣe pé ayé lé mi lórí. ṣé kò ṣe torí ni kò tó torí mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ ni. kó tiẹ̀ wà kó má ní ìtìjú kankan bó ti wù kó mọ rárá. àtọ̀. tá a bá ń wá ẹni tí ò ní ìtìjú ìtẹ́lúwa bọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ò tọ́ sí ẹnu ẹ rárá because tó bá yá ẹ wàá gbé ọmọ lọ fún bàbá ẹ. Excuse me kí ló wí. mo ní kó gbé ọmọ lọ fún bàbá ẹ. ibi àyà yìí sẹ́yìn. Ṣé mọ̀ pé mo sọ pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn oṣù ariwo rárá. Mommy, what's my genotype? irú ọ̀rọ̀ wo abẹ́rẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ mi ọ̀rọ̀ rádaràda ohun tó bá fẹ́ sọ ni kó sọ. Anyway, it is AA. She's AA. So ẹ bá mi bí pé ibo ló ti rí ọmọ tó ní SS wà nílé yìí. sista mi. Bísọ́lá báwo lèwọ́ náà tún ṣe ń sọ̀rọ̀ báyìí sísá wo ló ń pè ẹ́ ṣé mo mọ ọkùnrin mi yàtọ̀ sọ́mọ ọkùnrin yìí ni àbí mi kọ́ tẹ̀ ń sọ. Yín mú story for the gods. Ẹbí léèrè aska. Yes. ọkọ mi máa fẹ́ kó o rò dáadáa o. Ibi Ayọ̀, why do you choose to ridicule me like this? You know I knew no man before and after I met you. Kí ló dé tó ń ṣe báyìí fún mi? I am not the wayward type and you know it. Àbúrò báwo ni? Hello. Kílódé? Hey, so you want to destroy my life? Àṣewò thief olóṣì don't come near me o. Ní sùúrù mo kàn ń béèrè address lọ́wọ́ ẹ ní ibi tí mò ń lọ rẹ̀. Address? Number 7 Adédayọ̀. Hey, John, it's just down there. John. Yeah, thanks. Hi. Okay. I just want to say hi. Okay. I live on the street. Okay, well, I know. Don't you have anything to do? I'll have to wait. Okay, thank you. Welcome, sir. Welcome. So, I'm looking for it. They do party here today. Yeah. Can I see her? No. Wait, I gotta call him for you. Hi. Happy birthday. Do I look like I need anything from you? Or any man, in fact? My dad provides everything I need. So, I don't need support or supplements from liars in pants. Excuse me. Yeah, you don't go. But it's just an anonymous gift. Me, you give me?
What? Please just let me talk to her. I just want to be her friend though. No strings attached, nothing. Just friends. I'll talk to you. Missy! Stand, I'll talk to you. Go to her. Please, what is it now? What is it again? Can't I talk to somebody? Why you asking me? Are you talking to me? I cannot talk to you. What are you talking about? Wait, are you supposed to have a boyfriend? Daddy said I don't have any boyfriend. As a senior sister, my best, you don't talk to any boy. I've heard you. I told you. I said I've heard you. So I've heard. Tani Mori, tell Lua. Oh my God! It's been a long time. Báwo ni? You're not a big boy. Oh, see who is talking? You? I'm fine. Àbúrò ẹ̀ ń kọ́ Misola. Sola, only jogma, she's there. And how's that your friend? That your friend? Bashiru, you mean? Oh, he's fine. He's fine. It's so good to see you too. That wo jẹ́ ń gba sẹ́yìn sáré gba nọ́mbà ẹ̀. And then we'll talk later. Okay. It's so good to see you, darling. Ṣé fóònù ẹ wà mí báyìí sí? Yeah. Màá pè ó máa ring sí. All right, darling. Bye, eh? All right, darling. Pè mí o. I will. Hey, birthday girl. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, my darling. Happy birthday to you. Thank you. So, tell me, darling, how do you want to celebrate? Let me take you out. Let me give you a treat. I really don't want to go anywhere. Yeah, can we have a house party, just the two of us? No way, you're kidding me, right? No, I want to spend a special day with my Biayo. Oh, really? Yeah, really. Come here. Honey, you're a virgin, right? Are you sure you really want this? Ọ̀dájú ọkùnrin mà ní ẹ̀ o. Ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ẹ wò mọ́mì, tèmi yé mi o, tèmi yé mi. Ó tẹ̀ dá. Ọ̀rẹ́ ẹ̀ náà ló ní. Good. Very good. Nísìnyí gangan ni ọ̀rọ̀ ṣẹ̀ tó sọ báyìí. Mọ́mì, Popsi dùn mí nínú ló wọlé yìí. Kí ló wí? What? Are you nuts? Oh, please. Come on. We both know what I'm talking about, Bash. We both know what I'm talking about. Jésù mi o. Jésù mi o. Ibi ayọ̀. Bẹ̀rù Ọlọ́run. Bẹ̀rù Ọlọ́run. Jẹ́ n béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀. Ṣé ó burú jù kí n rí ìyàwó ẹ̀ bó wà ní condition tí ò dáa kí n dẹ̀ ràn lọ́wọ́? Shut up your mouth. Shut up, man. Ṣé Mísọ́lá òdìlé ni? Ṣé dandan ni kó tẹ̀lé ẹ lọ ni? Àbí tó pé mo dákẹ́ láti jọjọ ẹ̀rọ bí ọ́ dẹ̀ ni mí? Wo tó bá ti yá ẹ, wàá gbé ọmọ ẹ. Mommy, I'm out of here.
Bashiru, Bashiru, ó ṣe ìtàn, imú mà ní ká o, imú ní ká o, ó ní ká. Mami, ọ̀rọ̀ lẹ́yìn náà tún sọ yìí. What is happening to me? Why is this happening to me? Where have I gone wrong loving Ibiayo? Kí Ibiayo lanu ẹ̀ sọ fún mi pé kí n lọ fún DNA test wúrà. Ètè Olúwa, sórí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, Ọlọ́run ọba nìkan ló yé. Ọlọ́run yìí náà dẹ̀ ló lè bá wa solve gbogbo rídù yìí. Tó bá jẹ́ pé DNA ló fẹ́ kó lọ fún, why not? It doesn't cost you anything. Wúrà, ṣé wọn náà gbà mí gbọ́ ni? No, baby, that's not the point. It's just that ìwọ náà wo gbogbo ọ̀rọ̀ yìí dí kókó. Àǹtí Wúrà, mo wà disappointed pẹ̀lú ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín. Kí ni problem yín náà? Kí ló dí kókó nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ẹ ṣàlàyé fún mi. No, baby, mommy is interpret me. Nǹkan tí mo try láti sọ ni pé Ètè Olúwa is AA. Ọkọ ẹ̀ is AA. Then the child is SS. The child, ibo lẹ́ ń drive lọ, kí ibo níbi tẹ́ ń lọ gangan. Mi ò sísá mi ẹjọ́ torí tí ètò rẹ̀ ń tẹ wà lórí ìjókòó ni mo ṣe ń dákẹ́. Kí ni problem yìí? Ẹjọ́ she should go for DNA. Please, hold there. Kí ni problem yìí ná? Tí ẹ̀yin tẹ́gẹ́ childhood friends sister mi, tí ẹ bá lè trust wọn, ṣé ọkọ wọn ló fẹ́ trust wọn àbí ará àta ló fẹ́ trust wọn? Ẹ ṣé yóò mọ pààrọ̀ tó bá jáde lẹ́nu títí yẹn làwọn èèyàn máa believe ni. Just shut your mouth. Kí ló mọ̀? Ètè Olúwa tell her. Kí ló mọ̀? Ọgbọ́n ẹ̀ lákàyè ẹ̀ kò gbé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. We are talking about family issues. Ẹjọ́ nítorí ọlọ Sister Wúrà, please, Ọlọ́run mo fi bẹ̀ yín. Kí ni problem yìí náà? Ṣé iná wà lára àwọn tó yẹ kó máa sọ̀rọ̀ ni? Ṣé mi mọ story titi yín? Is it that I trusted you as a friend and you decide to stab me in the back? Or is it that Obayawo mi sùn and I just decide to ignore it? No, tell me exactly what I'm doing. After all, DNA ò kí n parọ́ náà. Dúró. Ibiayo èmi mà ni. Wọ́n sì ń yà mí lẹ́nu pé o lè ro irú ẹ̀ sí èmi. Èmi mà ni. Tí ìṣọ́ rẹ̀ àná. Káti wàá pààyàn tì. Èmi ò sọ pé kó o fagídí máa bá mi ṣọ̀rẹ́ lọ. Àmọ́ òun kankan tọmọ ọlọ́mọ tó kó sí òun kọ́. And I'm begging you, I know nothing about what you accused me of. Trust me. You know what? Get out of my house. Ibiayo, Bashiru, leave my house this moment before I do something I'm going to regret. Butter, my friend. Nonsense. Èmi mà ni. Ibiayo. But Wait a minute. DNA ò kí n parọ́. Ẹ dúró.
dàbí pé èmi náà máa lọ ṣe díẹ̀ ní. Ṣàánú ẹ̀ fún kí ni? Ṣé kí n bá wọn àlè ni? Nítorí ọ̀rọ̀ ò yé mi rárá o. Kí ló ń bẹ̀ mí fún sìn ìtòrò ọ̀nà? A ní kó gbọ́mọ lọ fún bàbá ẹ̀. Irú wàhálà wo nílé ìtòrò ọ̀nà? Ìwọ obìnrin máa kúrò lé fún ẹ. Àwọn límì. Límì lọ. Límì. Bí a yóò dẹ̀ ọ́ torí ọ́. ọ̀rọ̀ tó sí ẹnu ẹ rárá tó bá yá ẹ bàbá ẹ. Sílẹ̀kùn sílẹ̀ báyìí. Mo náà wá gbà lọ. Ibi ayọ̀. Ibi ayọ̀. Mi ò mọ̀. Mo ń bọ̀ jẹun wọ́n bóyá wà bẹ́ẹ̀ jù. Ọjọ́ máa wà bẹ́ẹ̀ bá kó wọn lọ́dún náà mẹ́wàá. Ibi ayọ̀. Ṣé wà nínú yàrá mọ́mì? Má bọ̀. Kí nìyẹn?
Ẹjọ́ ta ló ń jẹ́ Ibi Ayọ̀? Ọkọ ẹ̀ ní ọmọ mi ni èmi ni mo bí. She's not doing fine at all and she's not improving. Gbogbo ìgbìyànjú wa lórí wọn pé kí wọ́n lè jẹun, wọn ò jẹun, ariwo Ibi Ayọ̀ nìkan lọ́kàn ń pa. Ẹ wò ó, tí wọn ò bá jẹun, gbogbo oògùn tá à ń lò fún wọn ò ní ṣiṣẹ́. Bóyá kẹ́ ẹ pé ọkàn wa kọ́ wá yọjú sí wọn, because tí wọn ò bá jẹun, wọ́n lè end sí kómà o. Igbe Ibi Ayọ̀ ló ń ké. Ibi Ayọ̀ ló ń bá ẹjọ́ ìwọ máa lọ pè Ibi Ayọ̀ orí ọ̀nà máa pè dé bíbá Ibi Ayọ̀ ló ń pariwo ayé mi. Mọ́mí, ẹ ká sọ. Má wulẹ̀ kí mi, mo ti dé ibi iṣẹ́ ẹ̀, wọ́n sọ fún mi pé òṣè kúrò ní. Mo pè é sórí aago, ó dẹ̀ kọ̀ ó gbé aago mi. Ó dájú o. Kí ló ṣẹlẹ̀? Àfìgbà tó sún ọmọbìnrin yìí títí tó fi gbé oògùn jẹ. Ó dẹ̀ ó fi ipò yẹ kó wá sí hospital kó wá wò ni. Kí mo fẹ́ lọ wò fún? Ṣé mi máa treat ẹ ni? Ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run, eléyìí tó ń ṣe yìí ò bójú mu. Mi ò expect ẹ̀ sí ẹ rárá. Kí ló dé? Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ ẹ káàsán. Ẹ jọ̀ọ́ Mrs. Holmes ni mo béèrè. Ṣé kò sí o? Mo ti dààmú káàkiri, mo ti wá wọn kiri. Hospital tó ń bímọ sí gan ni wọ́n ti fún mi ní contact wọn. Kí ló ṣẹlẹ̀? Mo ṣẹ̀ wọ́n gidi ni, mo dẹ̀ ní ìdìdáríjì wọn. Ẹ jọ̀ọ́ mà, mo ní láti rí wọn. What's the problem actually? It's okay. Everything will be fine. Please, just be strong for me, okay? I'm here for you now. It's okay. Ẹ dẹ̀ sọ tẹnu yín. Ẹ lanu kẹ́ sọ̀rọ̀ ọ̀dádá tó ń fowó rò dá làṣà. Ẹ sọ tẹnu yín. Àǹtí, mo ti ṣẹ̀yìn gan. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, ẹ dáríjì mi. Wọ́n ti gbọ́, ẹ sọ̀rọ̀ ni. Ẹ má bẹ̀ wọ́n pa etí òdùn wọn. I had a friend that I loved so much. I loved him so much that I married him, not knowing we shared the same genotype, AS. My first two fruits were SS. It was so tough for me. And love turned sour between my husband and I. I was hoping that I would have another child that would be AS at least. But it turned the other way around. SS ni mo tún bí. Midwife tó gbẹ̀bí mi. Òun ló ṣàánú mi nígbà tó rí pé mò ń sunkún. Ó wá sọ́ọ̀pù bébí àwa méjèèjì. Èèyàn ṣòro fojú di ẹ̀rí wọn. Wọ́n wá sọ́ọ̀bù. Ẹ má bínú mà. Ẹ bẹ́ra yín. Ọmọ mi dà. Where's my child? Ẹ̀wọ̀n straight ni straight. Sure. Kí ló ṣọmọ mi? Adìyẹ tèmi gan ti bà lókun báyìí. Aró orókun, aró oró adìyẹ. He has leukemia. Ìwọ ọmọbìnrin yìí ó mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan ní ẹ̀wọ̀n ni. Ṣùgbọ́n jẹ́ kéré máa ń yí, ó máa lọ sọ ẹ́ sínú kọ̀ǹga yìí. Ó sọ ọmọ dàbá yìí. Ìwọ kọ́ ṣé èmi ni? Okay? Daddy is here. You'll be fine, okay? Àkọjá ewé mi láyé mi, ọmọ mi. Ẹ wo bó ṣe sọmọ dà. Mo ń fetí mi gbọ́ ni, wọn àná pààrọ̀ ọmọ. Mi ò fojú mi rí. Ìyẹn kó lè ṣẹlẹ̀ sí mi. Èmi ni mo fẹ́ bá yàrá já báyìí. Kí ló dé?